Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. Ọpẹ́ ni fún Ọba Allah tí ó ṣe wá ní ahlus sunnah wal jamaa'ah, àwọn tí wọ́n ṣe Islam tí Ànábì sallallahu alaihi wasallam, Islam tí àwọn sahaba rẹ̀. Abẹ́ oore ńlá tó ṣe fún wa yìí, kó dákun kí ó má ṣe dá lọ́wọ́ wa so ní ọ̀sán yìí tí a fẹ́ basically sọ̀rọ̀ lórí lọ́sàn yìí, so òun ni ọ̀rọ̀ nípa conference àbí kíni tí a fa Imran Eleha tó máa ń ṣe ní ọdọọdún. So wallahi láti ilẹ̀ náà èmi kódà mi ìmọ̀ náà ìbẹ̀rẹ̀ sí máa débẹ̀ wẹ́ mi mọ̀ pọ́nà lásìkò gan-an àbí nǹkan bí àṣẹ rí dẹ̀ ni, so tí bá ní mọ̀ náà bẹ̀ yẹn bọ̀ mi dé kí ni fẹ́ lọ ṣe mẹ́ láti ilẹ̀ láti mọ̀ pé irọ́ lásán ni, láti ilẹ̀ láti mọ̀ pé irọ́ lásán ni. Wẹ́ bí àgbà kan tá àti mọ̀ pé ìyàfá Imran Eleha wọn tán ti ṣokòlò ara wọn, àwa náà gbìyànjú àti fẹ́ lọ mi aláwọ̀ kádàrà ní ká débẹ̀. So ló jẹ́ pé ní ibi tí ó bá da Ọlọ́run máa ń ṣàwọn àwa ń bẹ̀. So bàtàfà jáde tán sìn ṣé bẹ́ẹ̀ láwa níbẹ̀ ló kàn, so àwọn sẹ́ẹ̀tì wọn lẹ́ẹ̀ma bá ń bẹ̀ àfẹn tí ọ̀rọ̀ wọn ò bá clear sí àbí tí ò rí aburú níbi ọ̀rọ̀ wọn táwọn náà jẹ́ irúkọ náà, so tó jẹ́ irúkọ náà, so òun ni yóò di irú àfàbìnrin Eleha ní ó pèsè ibi conference yẹn ní ó lọ náà tọ́jọ́ ń lọ. Sàbá àwọn tó ń wá excuse fún wọn lórí excuse tó wá fún wọn, excuse yìí tí ò nítumọ̀ ni àwọn náà tún ní set kẹta. So excuse ilẹ̀ fi máa wá fún ẹni tí tó ń rọ̀ wájà bídà tó ń ṣàwáhà súnà, excuse ilẹ̀ fi máa wá fún èèyàn báyìí tó ń pa àwọn onísúnà lálẹ́ súnà tó pọ̀ wọn ní Boko Haram tó pọ̀ ní National fi 1990 wá gbé àfa kan wá lọ́dún yìí wọ́n fi ṣe kébíà ìwọ náà ti lọ gbé àfa wà nílẹ̀ Saudi. Ìwọ ò bá sọ afáyàn ò bá mọ̀ pé àwọn jàmí àwọn mọ́dẹ́kàlì ó ti lálàṣẹ wọn kò bá wá ó bá rí pé alábòsí ni afá Imran Eleha tó pẹ́ ni. So ìyẹn kọ́ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. So mo wo rí fídíò kan eléyìí tí wọ́n kéèkì kò ń ṣe fídíò yẹn kọ́kọ́ mo ti mọ̀ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ mo ti ń gbọ́ tẹ́lẹ̀ ní time fún pé ọ̀rọ̀ yẹn. So àwọn ọmọ ìyá tó jẹ́ ọmọ ìyá yín tí wọ́n súnà òye wọn tẹ́ pé súnà òwúlẹ̀ yé wọn, súnà ayé yàn ní irú Imran Eleha ní wọ́n á jẹ́ àfa ní wọ́n á múlá àfa ní olóhùn tẹ̀lé afọ́jú. Kí bọ́dà máa yí máa sọ pé lóòótọ́ àwọn àfa súnà lè pọ̀ bọ̀ Imran Eleha tó bá ti sọ ni wàláhì bọ́dà wọn sọ fún mi bẹ́ẹ̀. So olórú wọn yẹn, so torí mo ìwọ̀n fáwọn Imran Eleha gbàdá ti ta sí ọ̀rọ̀ pé àtẹ̀lẹ́kọ́ lè dìbò lásìkò Buhari gbà tí Buhari wọlé tó rọ̀ pa lè dìbò a lè ṣe kíní a lè ṣe tó kọ́ di pé àwọn wò pé àyìn tí Imran Eleha sọ ilé yìí táwa ń sọ ni táwa ti ń sọ ni tánàbí sọ táwọn àwọn àfàtọ̀ ju àwọn àfà Imran Eleha lọ táwọn sọ nìyẹn. So ìgbà yẹn lọ di pé àwọn bọ́dà yẹn tí ọkọ̀ fẹ́ máa ṣó ara wọn lọ́dún fẹ́ máa di pé ọ fẹ́ máa, so bí ọba tẹ̀lé ṣe súnà báyìí kó súnà náà nìyẹn ṣé súnà náà ló ní kẹ́ lọ́ máa ṣàbòsí lẹ́yìn kẹ́ máa bá ń ṣe ìbànújẹ́ lẹ́yìn. So lórí nǹkan tí ò nǹkan méjì kan o nǹkan yẹn kan pé àtakò àfààyàn ṣàfààyàn tẹ̀lé ànábì ni. So Imam Taymiyyah ọ̀sán àwọn ọ̀rọ̀ rẹ̀gẹ̀dẹ̀ lórí àwọn ọ̀rọ̀ báyìí pé àfáà kan ò gbọ́dọ̀ wà àbí àwọn èèyàn kan ò gbọ́dọ̀ mú ẹnìkan àbí ìlànà kan ojú ọ̀nà ẹ̀sìn kan ká máa nà tẹ́sìrò láhù ká máa wá ṣe pé ní tó bá ti sọ náà ni kò sí nǹkan míì àbí bẹ́ẹ̀ kọ́ a máa ṣe nà tẹ́sìrò láhù a máa dúndùn pé bíyàn bá sọ pé kíyàn bá lọ go against rẹ̀ lásán ẹni yóò sì di ọ̀tá wa, kò gbọ́dọ̀ sẹ́ni tí ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa nínú ọkàn wa lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So irú àwọn àdánwò tó náà fi dán àwọn tó ń tẹ̀lé Imran Eleha, irú àdánwò tó náà fi dán wò nìyẹn àtàwọn tẹ̀blígì, irú àdánwò tó náà fi dán wò nìyẹn bí tẹ̀blígì kódà tó bá fún yẹn lọ́mọ lẹ́nì tó bá dọ̀là tó bá bú tó bá sọ pé kò sí nǹkan tó jẹ́ jáde yóò gbà ìjọ́ kejì jíjà iná lọ́mọ wọn kú lọ́dọ̀ rẹ̀. So wọ́n gbà pé òun ṣe mùsùlùmí tó yẹ káwọn fún lọ́mọ. So kí wá ní tí àfáà Imran Eleha sọ tó ti ń sọ náà ni pé à ń wá àwáwí nígbà tó yẹ pé àwọn èèyàn ti fẹnu kún tó ti tako conference wọn táwọn ṣe lọ́dọọdún
ní December 34 December 25th àti January 1st so àwa ń wá àwáwí ó náà kí mo ní fídíò yín bá so àwáwí pé ìbáwọn náà ṣe àsàlátù Sunday mo ọ̀rọ̀ yẹn mo gbọ́n náà gbà yẹn but mo tún wá tún ọ̀rọ̀ yẹn lórí mo tún tún ọ̀rọ̀ yẹn rí online wọ́n á wò pé ó yẹ kéèyàn àwọn àbú tí wọ́n ṣe tó dáhùn lóhùn ọ̀rọ̀ àìmọ̀kan wọn yẹn àfáà yẹn ò sọ ọ̀rọ̀ yẹn kún náà dáadáa mo bí tí yóò fi yé àwọn èèyàn ìdí tí tó ń sọ fi jẹ́ ní tí ò lọ so ẹ ká wo hujja wọn àti ọ̀rọ̀ kílẹ̀ ń pè bíi argument wọn so argument wọn lórí internship yẹn pé ní sẹ́yìn náà máa celebrate kí ló ń jẹ́ so argument wọn yẹn ń fẹ́ ká wò ná so a rí wípé alábòsí náà fà wàllá àfi tó bá yẹ pé òdo wọn ló tún dé level yẹn so alábòsí gidi ni wọn ok ó dà pọ̀ àfà ìmọ̀ ẹ̀ lẹ́yìn. bí àwọn kan jẹ́ ní ìsìn kọ́ńfúrẹ́nsì ni mo ní kí lè ń wí yìí Sunday tẹ́yìn wá ń sáré kọ̀ọ̀tì yín sáà nábì ló mú Sunday wá ní Abubakar àbí Umaru mọ bí Sunday náà ti bẹ̀rẹ̀ ni bákan náà ni Sunday àti December. irọ́ ni bákan náà kọ́ eléyìí ká kò fẹ́ da òótọ́ mọ́rọ́ ká fẹ́ da pọ̀ mọ́ra wọn ká fẹ́ fi wúrọ̀ yàn lójú àwọn wo àwọn aláìmọ̀kan lẹ́nu aṣojú yẹn fún ẹ ṣe tẹ̀ rò pé àwọn aláìmọ̀kan tẹ kó síwájú tẹ̀ ń bá sọ̀rọ̀ àwọn alíkọ̀ yín tẹ́lẹ̀ máa ń ṣe yẹn àwọn bọ́dà míì tẹ́ pé Ọlọ́run kọ́ ṣàlẹ̀ pé kò òun náà ti yìnrán pé ilé ìbídà ni kò yẹ ká máa ṣe kò tí ì gbọ́ súná yìí ṣe òkú súná yẹn ká máa já òlù tí ká máa ṣe lọ ẹ̀kọ́ gidi tààràtàrà tẹ́ pé àtàfà gan ṣì máa kọ lọ ká máa sọ àwọn bọ́dà tí ò lè ka Kùránì bọ́dà tí ò lè ka Fátíà tí ò lè pè wọn dáadáa tẹ́ kó jọ síwájú sọ àwọn tó máa sọ yẹn fún ni kò ń ṣe àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tẹ́sìn yé báwo ní Sunday àti December oníkankan náà ni so màá tẹ àwọn bíbí tẹ́bìtì afẹ́ sọ̀rọ̀ gbà gan máa sọ ǹsìn ẹ̀yẹ kí afa land. àwọn tó ní Sunday lónìí December kí wàhálà yín kí wàhálà yín. àwọn wo lónìí Sunday ọlọ́run December àwọn òyìnbó àbí àwọn òyìnbó so Sunday táwọn ní Sunday náà lọ́dún December ẹ̀rí pé aláìmọ̀kan làfà yìí wàláhì aláìmọ̀kan làfà yìí ọ̀rọ̀ tí ẹ̀ka bá lẹ́nu ọmọ kéwú tó ló ṣe tó yẹ pé tọ́lìbù náà ṣe tí ẹ̀ka bá lẹ́nu rẹ̀ wọ́n lá ń bá lẹ́nu ẹni tó pẹ̀ láàfà tó pẹ̀ ń ṣe àwọn olóni Sunday àwọn olóni December Allah ló ní jọjú ọjọ́ wa ana ad-dahru biyadi al-layli wan-nahar so àwọn olóni Sunday àwọn olóni December. mọ̀ pé fájú wà lára ní àwọn wọn náà lọ́pàá dáadáa wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àjọ ṣe ní gbogbo wa náà nísìnyí wọ́n fẹ́ tún wọn ò rí túmọ̀ bàbá dàtí wọn náà lẹ̀ wọ́n fẹ́ tún wọn ò rí túmọ̀ bàbá dàtí wọn náà lẹ̀ ẹ̀yin lẹ́sìn fatiwa ẹ̀yin lẹ́tọ̀ padà ẹ̀yin lẹ́sọ̀ kíní kan pé àràmù ẹ̀ tún sí ẹ̀ pè kálá láàlì ẹ̀ ní sí ẹ̀ lọ́ kan wọn gbọdọ̀ dẹ̀wò ẹ̀ tún tẹ̀wò kí wàhálà yìí ẹ̀ ka àwùjọ lẹ́ mùsùlùmí Yorùbá ló dẹ́ mọ̀ sàn án fatiwa gbóná dẹ́ mọ̀ fara ní àwọn èèyàn fatiwa tí ò possible. ara wo ló fi ń ní àwọn èèyàn ṣé wọ́n sọ ju Ọlọ́run sọ ànábì sọ̀rọ̀ ni wàláhì tó wáyé pé wọ́n sọ ju Ọlọ́run sọ ànábì sọ̀rọ̀ ẹ ti fọ́ wọn lẹ́nu ẹ ti gbé wọn síta bọ̀tí kí wọ́n sọjọ́ Ọlọ́run sọ ànábì sọ̀rọ̀ náà lè fi yẹ pé ẹ̀tanú pé ẹ̀ ń ṣe bídíà wọ́n dẹ̀ sọ pé bídíà lẹ́ ń ṣe ẹ̀ fi máa ẹ̀ fẹ́ fi tó ní bídíà wulẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ à ń ṣe ní bídíà ń dáwọ́ sọ fún súnà ni pé bídíà ló ń ṣe ẹ̀ kẹsẹ̀ ni ó ti sọ pé àwọn tó fi la ẹ ṣeun yóò kí ẹni tó correct ẹ̀ bọ̀ ní bídíà tẹ́lẹ̀ wàá tó fẹ́ fi súnà bójú gẹ́gẹ́ bí tẹ́yìn fẹ́ ṣe tọ́lọ́run wá fún yín ṣe so tọ́ba sọ fún pé bídíà ló ń ṣe yóò bínú ni so alùbídíà tọ́ba ṣe kí ni tọ́ba bá àwọn wíyẹ gbọ̀bú náà ìdá lùsìhù so àwọn máa ń bínú tọ́ba sọ fún wọn pé bídíà ló ń ṣe lakinna ahla sunna yansalihuna ìdá uslihu aw ìdá nusihu tọ́ba ṣe wáàsí fún ahlu sunna àwọn máa ń gbà túnṣe ni so ẹ wá sọ pé wọ́n ṣe wáàsí gbóná ló ń ṣe wọ́n sọ ju tọ́lọ́run sọ àtànábì sọ̀rọ̀ ni àbí kí ni nǹkan tẹ́ fẹ́ sọ pọ̀ sọ wọ́n ní nǹkan tẹ́ ń ṣe fatuwa gbóná wò ní táwọn afá sọ ni
so ẹ kàn ń fẹ́ máa wá ẹ̀rí kan fi múlẹ̀ ń sìn o tábà sọ pé ẹ̀rí kan lẹ mú wá ń sìn ẹ kàn fẹ́ paint wọn lẹ́ni sí aláṣejù láwọn èèyàn burúkú láwọn oníwàhálà láwọn ní alákatakítí torí kẹ́yìn lè bá rọ́nà lọ lọ́dọ̀ àwọn aláìmọ̀ kan tó sẹ́pà àwọn kín àti pé wọn ò nímọ̀ àwọn ẹtí àbàtì nímọ̀ àwọn òwúrò kan ada kọ́ justify kọ́ ronú sí pé kíní yìí bá ṣe ń wo yìí ọgbọ́n á jẹ́ kí èèyàn mọ̀ pé àbá yìí kọ́ fẹ́ máa àwọn onírò ìfẹ́ afọ́jú ti fẹ́ tí fọ́n lójú ẹ sọ̀rọ̀ síwájú gàbí àbọ̀rọ̀ yìí ti tán ni. kọ̀ọ̀rọ̀rùn táwọn àfa níbi ni wọn ní yọ̀ǹda nǹkan méjì fún èyí tó bá lọ́wọ́ lòun ó ṣe kínní tó bá tẹ̀ ọ́ ìtàn àdùn méjì oníke tẹ́bà á ṣe àwọn fatiwa yẹn náà ẹ̀ ní ijó yà wọ̀nyẹn ojú méjì ló ní o. ojú méjì eléyìí ò lójú kankan. ìgbà tí n sọ̀rọ̀ oúnjẹ. àwọn àfa ọyànnà náà ni kò lójú kankan ojú kan náà ni aláwọ̀kan ni pé àdìsí ẹ̀kọ́ ká pé ẹ̀ka ní èyí wà lẹ́fi sọ àdìsí yẹn ṣe pé nàdébí ni mo kò yí tó bẹ́ẹ̀ náà ṣe é ilá tààtù àìsàròhùnmá wọn ní fún mi ní ẹ̀ ṣàṣà láàrin nǹkan méjì àfi kí n mú ìtó bá rọrùn jù ń bẹ̀ lápòjúwe nísìn kò yẹ pé bí a o lè ṣínú lásìkò báyìí o tún lè ṣínú lásìkò báyìí alábẹ́ àmú ìtò máa ètè ṣínú àyè bẹ́ẹ̀ kọ́ o lè gba ọ̀nà báyìí o lè yànnà fílà o lè kí wítìrì márùn o tún lè kí mẹ́ẹ̀kan ànábì àmà o lè jẹ́ kẹ́ẹ̀kan ànábì máa fi kí gba àwọn ọkọ̀ báyẹn o lè ṣe o tún lè ṣe kò ń ṣe tó yàtọ̀ síra wọn tó jìnnà diametrically pípé ní òun ṣe bídíà súnà ní tó yẹ kó ṣe ní ó ṣe bídíà wọn sọ pé ojú méjì wo ló ní àwọn wa ní sọ fáwọn èèyàn pé wọn ò ní sọ fún wọn tó ojú kan ló ní báyìí lẹ́ ń parọ́. ilé ní sinna mo ti sọ mo ní ìtọ́ kiri àsáwà lọ́dọ̀ wa làwa ń sọ fáwọn míín náà ń sọ nǹkan bẹ́ẹ̀ mo tọ́ bọ́rọ̀ bẹ́ẹ̀ bá ṣe bá ti wá yẹ ẹ́ kàn gbé báyìí. so èmi fẹ́ mú àwọn ọ̀rọ̀ kan wá lórí ọ̀rọ̀ tí àfa ìsọ yìí ọ̀rọ̀ táfa ìsọ yìí ọ̀rọ̀ ẹni tó ń wá àwáwí ni torí pé kò ń sọ̀rọ̀ lórí ìmọ̀ ìwọlàfà múlẹ̀nsìn ó kọ̀ bí àti ọkọ̀ fẹ́ jẹ́ kíkọ̀ ń gba ìgbóná ra sọ̀rọ̀ pé wọ́n takò ohun ẹ̀kọ́ dáfà tó wà yìí torí kọ̀ wíwọ́ wítẹ́lẹ̀ súnfẹ́ oníbídíà ni ó lè wá pé súnà o torí ó ní tíra pélébé kan tó kọ́ ń pa súnà tí mo ka láti òkè délẹ̀ ṣùgbọ́n àti olè pé bídíà náà ló tẹ̀ bàtì ọ̀gá rẹ̀ asọ́nubánà ṣèbí bídíà sòfíyún ìsọ̀fíyún ṣàdàlì ó wà ní tẹ́síkọ́tù àwọn tẹ́síkọ́tù musakarọ́tù dáhàwá musakarọ́tù dáhàwá ó wà ń bẹ̀ náà asọ́nubánà sófin ni ó ní inú péjì kan bẹ̀ page 28 kan ó ní wàjáhà abdulwahab wàjáhà sheikh abdulwahab ó ní sheikh abdulwahab sì dé wàhúwà mujizun fi tọ̀ríkọ̀ ìsọ̀fíyà ó ní ẹni tó máa ń fún ni lọ́wọ́ níbi tọ̀ríkọ̀ sufi ìsọ̀fí ni wàtàlàkọ́ìtò ánìwò alìhìsọ̀fíyà ṣàdàlíyà ọwọ́ rẹ̀ mo ti gbọ́wọ́ sufi ìsọ̀fíyà ṣàdàlì so kò sufi ni kò dẹ̀ fi pamọ́ conference yẹn bidian torí pé ní nǹkan pọ̀ àǹfà àgbà tí gbàyé gbà fún bí sheikh islam ló tẹ́míyà inú síra al-iqtida siratul mustaqim ìtìdá sọ́tì mùsùlùmí mímọ̀ kẹ́ ẹ máa ní oníkì máa lẹ́mí gbogbo èmi ní mo ní ìsìlámù sẹ́gun ní àti ká ìtìdá sọ́tì mùsùlùmí sí àti kà ń sìn gòńṣọ́rọ̀ ọdún mẹ́ta àti gbọ́ gbogbo nǹkan yé so pé wọn lẹ́yìn ṣe ẹ ti ń pè kan ẹ lẹ́yìn ṣe ẹ mọ̀ pé yín ò ti di ẹ̀yìn dì ní kódà imam sheikh ibn Taymiyyah wọ́n tún fa balẹ̀ divine wọ́n ní ṣáànàbí òun kò ń bá wọn yẹn sọ̀rọ̀ ànábì mú ọjọ́ kan fáwọn sàhábà kó fi bá wọn sọ̀rọ̀ hadithi Abdullah bin Mas'ud kọ́ ni ó ní anabi sallam ó ní ó mú ọjọ́ kan fáwọn ó ní anu kana yatakhawwaluna bil mau'izati kila khawfa as-samati alayna so kò ṣe gbójú bàlá anabi máa ń bá wọn ṣe wáàsí kò ṣe gbàlú máa ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn kó má bá wọn bẹ̀rù pé kó má fi sú àwọn ṣùgbọ́n a rí náà rí pé lórí ọ̀rọ̀ yìí anabi bá wọn mú ọjọ́ kan bí jọ tọ́ọ̀sì tẹ́gbẹ́jọ tọ́ọ̀sì sọ̀rọ̀ lọ́n fi bá wọn sọ̀rọ̀ so tọ́ba ń ṣe alukọ sunday òun nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì wá ni pé ṣàwé kò jọra wọn àti sọ̀rọ̀ lórí yẹn àwọn ṣe alukọ sunday kàtẹ́ lẹ́yìn òṣè tí ní sunday ọdún lẹ́yìn ṣe ká sọ pé irọ́ sunday ọdún tí ń yàn ẹ̀yìn dì ní kàtúbà àwọn sọ ó lè má jẹ sunday àwọn afá sunna wọn ṣe alukọ ní sunday wọn ṣe alukọ ní wọn mú láàrin ọ̀sẹ̀ lè ṣe alukọ lẹ́ẹ̀ márùn lọ́wọ́ sáraf lápòjúwe níjọ́ friday lálẹ́ friday máa yẹ tafsir mọ́ṣáláṣí wọn ní alimadina center níjọ́ thursday ó dúró nítorí tó máa ń lọ ó tún ní ìjọ kan bí àmì ìmọ̀jọ́ yẹn tó máa ti lọ ṣe alùkọ̀ fáwọn haúsá eléyìí wọn ọ̀sọ̀ yìí fún mi àjọ ń lọ ní nígbà tí mo wà ń bẹ̀ so
ìdíwọ́ tẹ̀ ń pa nìyẹn pé ìbẹ̀yìn náà ṣe ti ní Sunday wo lọ́n ṣe àwọn afáàsùn rẹ̀ ti mọ̀ pé táwọn bá tún mú ní Sunday nìkan gan ogbòrú alábòsí irú yín báyìí ẹ̀ẹ́fẹ̀ẹ́ fi sọ àwọn lẹ́nu àti pé irú wọn tẹ̀lé máa ṣe alẹ́kọ̀ọ́ Sunday náà ìdáhùn wà lẹ́nu ìlú wa yìí kọjá kàwọn ṣe alẹ́kọ̀ọ́ Sunday nìkan ẹ̀yin náà ṣe máa ṣe irú ẹ̀ so ẹ wá ń ṣe Eid lẹ́ ń ṣe lọ́dọọdún ẹ wá fẹ́ máa dà á pọ̀ ẹ ṣe lábòsí báyìí náà ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́kejì wá ni pé alẹ́kọ̀ọ́ Sunday tẹ́ wá ní ọ́ ń ṣe yìí ẹ̀yin náà máa ń ṣe káti sọ pé bí àwọn náà ẹ̀yin náà máa ń ṣe alẹ́kọ̀ọ́ Sunday yẹn Sunday kódà ẹ̀ tún ṣe ẹ̀ tún kámẹ́rà wọ́n tún bá yín gbé sórí Facebook àbí kí ló ń jẹ́ wọ́n tún bá yín polówó wọ́n tún bá yín ta kẹ́sẹ̀ tiẹ̀ Sunday ẹ̀yin gẹ́lẹ́ mójútó jù ẹ̀yin ó ti gbé kámẹ́rà síwájú ni so ẹ̀yin gẹ́lẹ́ mójútó jù alẹ́kọ̀ọ́ Sunday tó yẹ pé ẹ̀yin náà ń ṣe ẹ̀ tí wọ́n sọ pé àwọn ṣe báwọn kan náà ń ṣe ìbẹ́yìn náà ń ṣe ìyẹn ò ṣe tó ẹ̀yin tó yẹ pé ẹ̀yin tí wàá fẹ́ máa mú ọdún Eid ọdọọdún torí Eid lẹ́ ń ṣe dẹ́bàá mọ̀ kò sì sí Eid méjì nínú Islam kò sí Eid ju pé ọdún ilé àti ìtúnu àwẹ̀ tí ó bá pè kẹta á sì jẹ́ Eid ìjọ Jímọ̀ so ìyẹn jẹ́ nǹkan kejì ẹ̀yin náà ń ṣe ṣùgbọ́n nǹkan kẹta wá ni pé ó yẹ ti ẹ̀rí wo ló báàkì intention yẹn kò sẹ́ẹ̀rì kankan ju pé ẹ̀rí wà takò yín ni inú náà láti sọ díẹ̀ yẹn torí àti ní àsìkò rẹpẹtẹ torí láti máa nta tí ń ṣe tipẹ́ níta sì ti fún mi léṣe tipẹ́ mo kàn fẹ́ kí ọ̀rọ̀ yẹn náà tún kẹta gbé àwọn irọ́ tẹ̀ fún máa pa ká tú ní wẹ́wẹ́ fún yín lórí pé ẹ̀yin náà ń ṣe nǹkan ẹ̀ tí wọ́n fi máa ṣe ọdún mọ́ wọ́n dẹ̀ ń sọ fún yín pé ṣé àwọn oníṣúná náà ò mọ láti máa dá conference kalẹ̀ àwọn náà wọ́n láti máa dá conference kalẹ̀ tẹ̀ ń tọ́ra yín àfáàtẹ̀ pé lọ́dún yẹn ṣe ẹ tún pé bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀ kẹjẹ́ kó mọ̀ pé ẹ̀rọ ọdún lẹ̀ ń para rẹ̀ ẹ tún pé bẹ́ẹ̀ tó bá jẹ́ oníṣúná dáadáa kò ní wá àbòsí yín pọ̀fà ó tẹ̀ tó nǹkan bíi mẹ́rin tí fẹ́ mú wá nítalẹ̀ wò láti mọ̀ pé irọ́ lẹ̀ ń pa pọ̀ mí ní time torí mo ní nǹkan bí ti fẹ́ ṣe so eléyìí náà ó jẹ́ ó tó ṣùgbọ́n náà mo dáhùn ìṣẹ́ ọlọ́run fún àṣùwọ́n náà kọ́ lọ́wọ́ alhamdulilayi ṣẹlẹ̀ náà ilẹ̀ ilẹ̀ àti ṣẹlẹ̀ kọ́tù.